ẹbí dáwọ́lu ìyàwó oníyàwó lálùbami o nítorí ó mọ̀ kọ̀ láti bu iyẹ̀pẹ̀ sí òkú ọkọ rẹ̀ àtijọ́ tó ti kú o. obìnrin kan ní àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ nígbà kan òun ni wọ́n mọ̀ sọ di àpèwà báyìí tí wọ́n sì ń lù ú nítorí ó mọ̀ kọ̀ láti da iyẹ̀pẹ̀ sójú orí ọkọ rẹ̀ tó ti di olóògbé. ẹlẹ́mọ̀gákà òun ni wọ́n pokọ arábìnrin náà wọ́n ló sì ń béèrè fún ìdájọ́ òdodo báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà tó mà wáyé o ní Iyambizimba nílùú kan ní orílẹ̀-èdè Kenya. ìṣẹ̀lẹ̀ náà mà wáyé ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025 nínú fọ́nrán tó mà lù síta o lójú òpó ayélujára. àwọn mọ̀lẹ́bí ọkọ náà ó mà ló mà yọ ẹgba sí mẹ́lẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lù ú ní àlùbami o. olóògbé náà ó mà ló mà jẹ́ ọkọ mẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní wọ́n mà ti kọ ara wọn sílẹ̀ ṣáájú ikú rẹ̀. mẹ́lẹ̀ ó ní òun àti olóògbé náà tí ó jẹ́ ọkọ rẹ̀ tẹ́lẹ̀ ìní àwọn ti túká o ṣùgbọ́n wọ́n ké sí òun pé kó mú àwọn ọmọ olóògbé wá sí ibi ètò ìsìnkú rẹ̀ kí wọ́n lè bu aláìkẹyìn fún bàbá wọn o. ìyá mẹ́lẹ̀ ó ní pẹ̀lú omijé lójú ń lòun fi ń wo bí wọ́n ṣe ń lu ọmọ òun ní ìtẹ́ òkú náà. ó ló wá ṣe ní láàánú pé òun kò ní agbára kankan láti gba ọmọ òun sílẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń lu ní àlùbami nítorí ó mọ̀ jẹ́ àṣà. wọ́n da iyẹ̀pẹ̀ sí lẹ́nu, da omi sí lérì, wọ́n bọ́ bàtà ẹsẹ̀ rẹ̀ tí wọ́n sì jù sínú kòtò olóògbé. ẹ sọ fún mi, irú àṣà wo ni eléyìí? ìyá ní òun bẹ̀rẹ̀ sí ní pariwo fitafita ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn èèyàn yìí wọ́n mọ̀kọ̀ láti gbọ́ sí òun lẹ́nu. bàbá Melen ìyẹn Nehemiah Matundura òun náà mọ̀ sọ̀rọ̀ lórí ìrírí rẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn mọ̀lẹ́bí ọkọ ọmọ rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣèkọlù sí òun náà, wọ́n ṣe mí bálabàla tí wọ́n sì ju ọmọ mi sínú kòtò. gbogbo aṣọ mi ó mà ló mà kún fún iyẹ̀pẹ̀ èyí tí wọ́n ń dà sí mi lára o. Melen ìyá ọlọ́mọ méjì inú ìrora ni òun mọ̀ wà tí gbogbo ara rẹ̀ sì wú nítorí lílù tí wọ́n mọ̀ lù. ìyá kan da iyẹ̀pẹ̀ sí gbogbo ara mi tó fi dé ibi àwọ̀tẹ́lẹ̀ irun àti etí mi. ọkùnrin kan gbá mi ní ikùn mi, gbogbo ara ló ń ro mí o. mo fẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ nítorí n kò ní ẹnikẹ́ni. iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Kenya wọ́n ti kéde pé ọwọ́ mà ti tẹ èèyàn 3 tó lọ́wọ́ o nínú ìkọlù sí obìnrin kan ní ìtẹ́ òkú ní agbègbè Kiambere lórílẹ̀-èdè Kenya. nínú àtẹ̀jáde tí wọ́n fi síta, iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti rí fọ́nrán náà tí wọ́n sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ aráàlú tó pe àkíyèsí wọn sí ìṣẹ̀lẹ̀ náà. lẹ́yìn tí a gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà a ti bẹ̀rẹ̀ ìwádìí ní kíákíá o tí ọwọ́ sì tẹ èèyàn 7 wọ́n ti wà ní àhámọ́ báyìí tí wọn yóò sì fojú balẹ̀ ẹjọ́ láìpẹ́ láì jìnnà. bákan náà òun ní iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti ṣàwárí obìnrin náà tí wọ́n sì rí àrídájú pé ó wà ní àlàáfíà ni obìnrin náà wà báyìí tí àìsí mú àwọn èèyàn 7 sí àhámọ́ wa o. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ aráàlú fún bí wọ́n ṣe ké sí wa lórí ìṣẹ̀lẹ̀ ìdójútì nìyí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. ẹ má tún wá gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa ráwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú àtàárọ̀, a kú iṣẹ́ tòní. ọlọ́run ọba tó máa ń dégbìyànjú ẹ̀dá ládé yóò dégbìyànjú ẹnìkọ̀ọ̀kan wa ládé o.